ẹ káalẹ́ o ẹ káàbọ̀ abala kejì yìí lágbára díẹ̀ ó lágbára díẹ̀ torí pé ẹ̀bi alábàáhùn dẹ̀bi àná ẹ̀ tán níbi ká máa pè yín kẹ́ ẹ mọ̀ dáhùn ẹlòmíì ó ti mọ̀ pé ẹ̀ ní dáhùn yóò wá sọ àwọn nǹkan kan òkú níwá dìfẹ́ǹdì rẹ̀ náà yóò bá máa fojú ẹni bí wọ́n ń tọ̀ ẹ káalẹ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ilé yìí. bí ètò yìí. ẹjọ́ bàbá ọmọ mi ni. ẹ pé lọ́kọ yín kí ló ṣẹlẹ̀. kì í sọkọ tèmi. ẹjọ́ ta ni. ẹjọ́ bàbá ọmọ mi ni. tó fẹ́ yọ wá ó fún wa ní Oriyomi. ẹ̀yin tẹ́ ẹ̀ lo iPhone àti fẹ́ẹ̀ parí ìtọ̀dọ̀ yín náà tẹ́ ẹ lò. yes sir ẹ mọ obìnrin rí sà. mọ̀ mọ́ ó bímọ fún mi ìyàwó mi ní tẹ́lẹ̀. èyí náà fi tẹ́lẹ̀ sí. bẹ́ẹ̀ni onírísìn. sẹ́ẹ̀lì yọ tẹ́lẹ̀ kú. ìlè yọkù sá. onírísìn sá. ránúrù ẹ yọ kú. ìlè yọkù sá. ẹ kàn jẹ́ ẹ̀jẹ̀ àfi ṣeré kẹ̀kẹ́ sọ pé ìyàwó mi ni kákan sọ pé àmì àti yín. ìyàwó mi nígbà kan. ẹ pa microphone. ìyàwó mi nígbà kan. mo ti pa microphone. àníyàwó mi nígbà kan. ojú alágbára Oriyomi. ẹ kálẹ́ olóòtú orúkọ mi ni Ọlájídé Michael èmi ni mo ń ṣe. ìyá Aisha wọ́n ti wà ń bí o Aisha lẹ́kọ̀lẹ́kọ̀ bàbá Aisha náà ti dé bàbá Aisha náà ti yọjú sí wa ó ti wá dá báyìí gbogbo tó lè dé tó dúró pátápátá lálẹ́ yìí ni mo ti parí bàbá Aisha ti dé ìyá Aisha ti dé Aisha ti dé ọmọ mi how are you lọ́dún kò bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀. Oriyomi ti dé o. ẹ sà ẹ̀sùn mọ́ wájú sà ǹjẹ́ gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn yín lẹ gbọ́ pátápátá fúnra yín. ẹ ṣe olóòtú ní ìtẹ́ kọ́kọ́ ṣe yẹn mi ò gbọ́ mi sì ti dáná jẹ́ mo pé nígbà tó ti kú lọ́dọ̀ mi pé kò sí tó lè fa ìjókòó mi àti ẹ̀pọ̀ mọ́ ẹjọ́ tó gbé wá sí iléeṣẹ́ rédíò yìí kì í ṣẹjọ́ tí mi lè wá máa jókòó mọ́ ọ̀bọ̀ ọ̀rọ̀ máa wọ́ tó ti lọ tipẹ́tipẹ́ tó lóòfẹ́ mi mọ́ kí ló tó wá ń gbé mi sórí rédíò sí. tó lóun ọ̀fẹ́ yín mọ́. ó lóun ọ̀fẹ́ mi mọ́ ló sọ ìwé tó já fún mi rèé olóòtú ó lọ jáwé fún mi kóòtù. no ẹgbọ́ Mr. Nuru ẹ̀yin lẹ kọ́lé tẹ ní òwú yín tẹ lẹ́ẹ̀lẹ́jọ́ gbé mọ́. kì í ṣe mi tí n bá síbẹ̀ ogun tí n bá ní kọ́ bàjẹ́ kì í ṣe mi bó ṣe wà yìí mọ̀ ń bọ́ bígbà tí yẹn ṣe ń bọ́ ewúrẹ́ ni fi ọgọ́ta àlùkò ní ìbúra látijọ́ tí mo ti fẹ́ ẹ̀kọ́ dábùkátà rẹ̀ gbọ́ rí tó bá sì jẹ́ pé mo parọ́ ọmọ kẹ́lẹ́dà rẹ̀ ò dá fún mi olójókòó yìí mọ̀ ń gbàgbé oúnjẹ níbi tí mo ti ṣiṣẹ́ òótọ́ ságolo lèmi Nurudeen Adétòrò kì í ṣe tí mo kọ́ láàárọ̀ nìyẹn iṣẹ́ pààtì iléeṣẹ́ mi tí mo kọ́ láàárọ̀ bó ti ṣòwò wọ́n fún dámi lókòwò lẹ́ẹ̀mẹ́ta owó ò dúró níjọ́ tí mo fẹ́ kó ní géètì yìí ìdágbére fẹ́ nìkan kan tí mo kó ní géètì mọ̀ ń tẹ́lọ kọ́ ọ̀lẹ̀. kọ́kọ́ sí mọ̀ ṣe dá nìyẹn. wọn ò dárí ẹ̀yin náà lọ rí. mọ̀ ṣe dá nìyẹn sà. it's alright. ẹ jọ Nuru nìyí. ọ̀pọ̀ náà ló ti ń kú mi ní ìdá lónìí. ó gbáyé ní pé mi ságolo sago kò sẹ́ tọ́mọ̀ kí mò ń sago kò sẹ́ tọ́mọ̀ kí mò ń sago ọmọ mi fẹ́ bó ko ara rẹ̀ jẹ́ ni ẹ tí mò ń bọ́ bí ẹran. it's alright. tó wọ́n ti gbọ́. it's alright sẹ́ẹ̀fù ọkọ yín padà. mi ì fẹ́ mọ́. mi náà fi ọmọ tọ́ba fẹ́ ra ọmọ rẹ̀ nínú ọkọ lọ family house láti jọ lò gbà kọ́pọ̀ wà mí wá bí mò ń gbé. sẹ́ẹ̀fù ẹ̀yàwó yín padà. èmi ò fẹ́ mọ́ bàbá èmi ò fẹ́ mọ́. sẹ́ẹ̀fù ọkọ yín padà. mi ì ní ìdẹ sà. ẹ ṣọ. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin méjèèjì lẹ́jọ́ agree báyìí. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni mi ò ṣe mọ́. kí ni ẹ wá fẹ́. ọmọ mi ni mo fẹ́ o torí ó ti fẹ́ yàwó. èmi ò lè kọ́mọ fún ọ. ìyàwó ẹ̀ ló lọ kọ́ ọmọ mi fún mi ìdẹ́lẹ̀ gbà ògógóró ni ìyàwó ẹ̀ yẹn gbà ní ilé gbà kó kọ́ ọmọ mi fún lóògógóró la yé mi ilé gbà fún ló pa mi tó nu àwọn ọmọ yìí ni yóò fi lọ kó lọ bá wọn. ẹ̀yin méjèèjì lẹ sọ̀rọ̀ papọ̀. nígbà mo kó lọ sọ́dọ̀ àbúrò mi wọ̀ ọ́ pé mo bọ̀ àwọn kó lọ́wọ́ rẹ̀ torí mi ò bímọ rí 40 years ọdún kan. àkọ́bí ọmọ yín ọmọ ọdún mẹ́rin báyìí. ó ti fẹ́ kọ́ ọmọ ọdún mẹ́fà báyìí. márùn ló wà. ó ti fẹ́ kọ́ ọmọ ọdún mẹ́fà báyìí. madam ṣe fẹ́ gba àwọn méjèèjì sọ́dọ̀ yín ni. bẹ́ẹ̀ ni mo fẹ́. èmi ò ní ẹ̀ka tí màá fún olóòtú o èmi ò lè owó sagosago yìí lè fi bọ́ èyí sì lè fọ́ mọ́lẹ̀ ìyá yà pa mí ni èyí lè fọ́ mọ́lẹ̀ o lè kú. ipò ìwọ̀n tí mo nínú ìwọ̀n tí mo nínú owó tí ọ̀tẹ̀ lọ́rùn mo fi ń tọ́jú àwọn ọmọ tẹ bá ra àwọn ọmọ bí ọmọ èbó ni wọ́n báyìí mo ò lè tí ìṣòro lè sọ̀rọ̀ yìí tó bá fẹ́ rí wọn ìjọ máa rí wọn àmọ́ ìlé kọ́mọ fún ó lóun ó jẹ ọmọ rẹ ọmọ. níjọ ọmọ ọmọ rẹ. dádì kò lè já kí n rí ọmọ ẹni tó ń sọ̀rọ̀ báyìí níwájú mi níjọ ọmọ ọmọ rẹ ọ̀rọ̀ ti di gbangba wálé àyíjọ ọmọ rẹ alágbè kí n rí àwọn ọmọ mi. tẹ bá ní máa kọ́ ọmọ wá bì.
ok ẹ fẹ́ sọ̀rọ̀. tẹ́bá ní kọ́ ó yàn mí jẹ ni ṣùgbọ́n mo pẹ́ lẹ́dàá mi máa dà. it's all right ẹlẹ́dàá mi á dà o. kí ló fi yẹn jẹ. ẹlẹ́dàá mi á dà o. ẹlẹ́dàá rẹ̀ ọ̀dà fún mi. Mr. Nurudeen ó fẹ́ yàn mí jẹ. Mr. Nurudeen kí ló dé. láì mi lè gbà. kí ló tẹ̀ sí báyìí. ó ti níyàwó mi kí ló dé. má tẹnu mọ́ yàn mọ́. àní ọmọ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ má ṣe wá. it's all right. madam kí ló fẹ́ sọ ọjọ́ ti lọ. ẹ bọ́ bẹ̀ bọ́ bẹ̀. àwa try torí ìyàwó ẹ̀gbọ́n ẹni ìgbà tá a gbọ́ sọ̀rọ̀ yìí wọ́n ti máa ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n á ní wọ́n lu ìyàwó wọn kò dẹ̀ sẹ́ni tó máa gbọ́. bẹ̀rù ọlọ́run àpádà lára rẹ̀ àpádà lára rẹ̀ ìfọ́kànrí bẹ̀rù ọlọ́run wà tó jẹ́ kí tiẹ̀ ni àpádà lára rẹ̀ ọjọ́ àpádà èmi náà rí ọyà pẹ̀ tọ́gbọ̀n ọ̀rẹ́ lọ́wọ́ mi rí ẹ má gbọ́ ọ̀rẹ́ kò ń jọmọ náà o wọ́n lọ sọ̀gbọ́ ẹ̀ pàwọn ọlọ́sọ̀gbọ́ pé ẹ má gbà á lẹ́jọ́ ọmọ bá nà wọ́n sọ pé ìfọ́kànrí ìgbàlétírí gbogbo ọpamí ti máa fọwọ́ kàn ní. Mr. Nurudeen bẹ́ẹ̀ ká ní bá kó tọ́ bàbá sọ. it's all right ọjọ́ ti lọ ọjọ́ ti lọ náà. ọbẹ̀ sọ yín jọmọ ọmọ rẹ mi ò fẹ́ ọmọ. it's all right ó náà ló wà fẹ́ ọmọ kí ló dé. àdàkẹ́ jẹ́yà ọ̀sán tí ó sọ. èmi bá wọn dúpẹ́ kan fọlọ́run ọba pé kìí ṣe pé bọ́n ṣe kìí ṣe condition tán bẹ́yìn náà gbà tán fẹ́yìn náà wà kúrò lọ́dọ̀ wọn Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni tí mo mọ̀ ni bẹ́ẹ̀ ni mo mọ̀ gbàdá kó ṣe nǹkan tán pé mi sí ẹ̀mí ò lè rí mi rí ìdí tó ò fi lè rí mi rí ni pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ra yín ni rí sínú ṣe rí nǹkan tí mo kàn fẹ́ sọ lé lórí ẹ̀yà kan sọ̀rọ̀ ṣẹ́jú kan ẹ ṣe ní tí mo fẹ́ sọ lé lórí ni pé àtọ́láwà try láti jẹ́ pé ká tiẹ̀ parí ìjà yẹn kódà ẹ̀gbọ́n wọn bú wọn gbà tí wọ́n gbọ́ pé wọ́n kẹrù wọ́n tún lọ jáwé ẹ̀gbọ́n wọn bú ẹ̀gbọ́n wọn tún wọ́n látẹ̀kọ̀ wọ́n wá bẹ́yìn pé kẹ́ ẹ jẹ́ kọ́rọ̀ ìparí kó tán ṣùgbọ́n pàtàwà gbá ìgbà ẹlẹ́rìí wà nítòsí ṣùgbọ́n pàtàwà gbá research lórí ọ̀rọ̀ yẹn Àlàjì torí tòsí ibi tán wà ìdí òsè dandan títí wá gbàtẹ́ gbá research bẹ́ẹ̀ ni àwa gbọ́ pé woman tán fẹ́ sílé yẹn woman yẹn wọ́n náà ti ń fẹ́ra tipẹ́ ó dẹ̀ ti rìn ó ti kó wọn tán gbogbo bó ṣe fún yín ní nǹkan jẹ kò ṣe ìtawọ̀ ògbọ́ mo wá pẹ́ tó jọkọ tèmi mo ní ọ̀rọ̀ ti dé ojú pé ká máa gbàdúrà fún mi. ìgbà ó ti fún ní nǹkan jẹ ó fún eléyìí náà ní nǹkan jẹ ní tó fi lọ jáwé. ẹ máa gbọ́ mi Àlàjì pé àwa bú wọn pé wọ́n ṣe lọ jáwé ẹ ṣe pé ó ṣe lọ jáwé àwa bú wọn pé wọ́n ṣe lọ jáwé òun kọ́ ló ń bá wa elékìsá ló bá wọ olódáná sun èkìsá ara rẹ tó ra sọ sí ọlọ́run látọ̀. madam ẹ dìde ẹ gúnlẹ̀ o. ọ̀dà. jù ni pé yọ̀wá ló fún wa ní. Mr. Nurudeen Ọlọ́run tó fẹ́. ó dá mi lójú ni pé inú ń bíyàwó wọn méjèèjì ẹ rántí àwọn ọmọ tó tara yín jáde sọ́dọ̀ ara yín o méjèèjì ẹ rántí pé ẹ mọ̀ wípé obìnrin yìí ti bímọ bì kan kẹ́yìn ó tó fẹ́ o olùṣàgùnù tó fi wù ọ́ ń gbà náà o. Ọlọ́run tó fẹ́ yọ̀wá wà ní orí. kéèsì yìí bá dùn gan lónìí ká níwọ náà parọ́ fún mi nínú gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi ilé yìí ò jẹyọ pé wọ́n lọ jáwé bó o ṣe jáwé ìwọ lọ kọ́kọ́ èmi rò pé gbà tó lọ́n dé sí ayé ẹ̀ lóòótọ́ ló wá lé ọ dànù kí ló tí ọ jáwé. ọmọ ló jẹ́ kí n jáwé ọlọ́run ọba tí mo sì fi tẹ́lẹ̀ àwọn ọmọ mi ló ká mi láàrin mo fi lọ. it's all right it's all right. ọkọ mi lọ́dọ̀ mi lónìí ọjàwé ìjọ kejì sọmọ kò ń bẹ ni ọkọọrẹ lónìí ọjàwé ìjọ kejì. wọ́n mi ẹgbẹ́ ṣọ́ọ̀bù sáàsìkà lórí ọ̀rọ̀ ọmọ bẹnu lé ní ìsìn. sẹ́mi pé mi ò gbé bàdàn mi ò mọ kankan. obìnrin ọkùnrin wàláì ọkùnrin sì nífẹ̀ẹ́ rẹ̀. tágbé mo mọ̀ pé bọ́ọ̀rọ̀ ìṣe máa jẹ́ ọdún oríyọmí gẹ́gẹ́ ni màá wá mi nílò jáwé. ló jẹ́ ń kó lọ sáìtì mi ẹni haúsá ni mo rà tí mo kọ́ fi sùn ní sáìtì mi mo wá ní káwọn ọmọ ṣẹ́ mi bá ń kó ẹrù mi wá torójú ń tì mí tí máa ti ní lálẹ́ ìrọmọ tẹ́wà pàdé mi ìrìyàwó rẹ̀ nìyẹn kan wọ́n á wá pé ogun màtó lélẹ̀ wọ ọlọ́run tí ìfẹ́ kan fi lélẹ̀ ló ti lọ wà sáìtì mi mo sì dúpẹ́ àwọn ọmọ mi sì nígbà after oṣù mẹ́ta tí mo ẹsẹ̀ débẹ̀ mo ẹsẹ̀ lọ gbà ọmọ ẹ̀kọ́ lọ́dọ̀ àbúrò mi mo tún gba skul fún mo tún gba ilé ìkéwù fún wọn sì ń ṣeré nísìn wọn lè tí sùn mo ti ń sọ̀rọ̀ yìí wọn lè tí sùn wọn ò rí ti ẹrù wọn ò béèrè ẹ àwọn kan gbé sépè ní Sọfíà ń gbé sépè ní. ọmọ tèmi ò lè gbé mi. ọmọ rẹ ò lè gbé sépè. mo fi ọlọ́mà búra. ò lè gbé sépè. bàbá mo fi ọlọ́mà búra. ọ̀rọ̀ ẹ pọ̀ àwọn ò ní lọ bá. ọ̀rọ̀ ẹ pọ̀ mo sì ọmọ gbé yọ ẹsẹ̀ kó ọdún mi sùn ti yẹ tì. ti kú bí ṣe máa ń ṣe ń lé ni. òótọ́ ni yẹ́ ò bá sọ bí ṣe máa ń ṣe nu. níjọ́ mo wá bá mi ti jẹ́ bàbá fẹ́ mú lóògùn ni pé ó lóun ojú sọ pé ó dàárọ̀ kò yẹ kó tún ṣe ká alẹ́ bẹ́ẹ̀ mọ́. ọmọ wà bẹ́ẹ̀ ọmọ wà bẹ́ẹ̀ ìfẹ́ wà bẹ́ẹ̀
ẹ̀yin ní méjèèjì ń tanra yín ni. àbẹ́yìn lè fẹ́ mọ́ o lè fẹ́. mo fi ọlọ́mà búra mo fi ọgọ́ta àlùkùránì búra mo fi ọlá ní oṣù táwa búra ẹ̀yin lè fẹ́ mọ́. ọgọ́ta àlùkùránì mélòó ló kó wájú bẹ̀ mí. ẹ go fa ni o wrong advice ni. Adam ọ gba àwọn ọmọ rẹ ṣùgbọ́n kì í ṣe ọjọ́ kan nígbà tó ti ní òun ò jẹ́ kó ọmọ rí àwọn ọmọ rẹ ìgbà tó o bá rí àwọn ọmọ rẹ máa fìfẹ́ hàn sí wọn gradually ẹ̀mí wọn fà sí ọ èmi rò pé solution nìyẹn number 1 nìyẹn number 2 ni pé ọkùnrin mélòó ló wà nínú àwọn ọmọ obìnrin mélòó obìnrin kan ọkùnrin kan ṣé kó kú fún ọ lóbìnrin kó o máa tọ́jú ọkùnrin. tó bá fún mi lóbìnrin mo wá sí. àwọn ọmọ òun lè fi àwọn ẹlẹ́wọ̀n ó sì kì. ìwọ gan síkì kí ló dé ọmọ pé síkì ọgbádùn. èmi tí mo ti sago lónìí darí. àṣọ. lórí ọ̀rọ̀ ìlágbára Ọlọ́run. ìṣàdà.